ẹ bá mi pàkàn ní adé kórìíre owó. Àkànní 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 o. Òkú ọdún òsìkú àṣeyẹ adúmáradán èyí fúnjọ owó arẹwà ọkùnrin ẹ gbàgbé jẹ olóríire ọmọ ẹni obìnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yóò jọkọ́ ènìyàn sí ìjálè ẹni alákọ̀ọ́níwẹ̀ lódò akọ̀níwẹ̀ lódò gbogbo obìnrin ọwọ́ ọ̀sẹ̀ wọ́n pé tèmi ni ó ṣe tèmi ni ó ṣe òkú àdó ọmọdé sínà òkú ọdún ó sì kú àṣeyẹ òjòjò níṣẹ́ owó kó má lè nájà kókókó lárọ́ tán lé mo ló mọ̀ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ á sì má bẹ́ẹ̀ ná pẹ́pẹ́ orí rẹ̀ ò ní burú ó ní ìyàwèrè ọmọ aráyé ò ní fẹ̀gbá fún ọ lóúnjẹ lọ́lá Elédùmarè ọba ìwọ tó sọdún èyí náà wọ́n ṣe kú pọ̀rẹ́ o ire lójú owó rí o mo níre ló mọ rí lọ́jọ́ ayé rẹ̀ ò wá ní báwọn náà jà wéwé ó màmá ní báwọn náà jà wàràwàrà èjì rẹ̀ táyé ló lò ọba ọmọ wíníwíní lójú orogún ìjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ o ìkànnì ń bá bí ìbejì ló wọlé tọ̀ mi wá ọbẹ̀ kìsì ìbẹ́kẹsẹ̀ wọ́n fẹsẹ̀ méjèèjì bẹ́ sílẹ̀ aláàkísà wọ́n wá sáláàkísà donígbà sọ bùnmi kí n bọ́ relé o ìmí kí n padà lẹ́yìn rẹ̀ gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀ balẹ̀ lọ́wọ́ bàbá tó bí lọ́mọ gangan tó wá ń gbàkúlẹ̀ lọ́wọ́ yèyé rẹ̀ o òkú àdó òkú ọdún ó sì kú àṣeyẹ ohun ẹ títí dùn létí aráyé kò wá ní kúrò lọ́la ẹlọ́run wọn bá ó yá o àkànní o mo ní jẹ́ kí n ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ o jẹ́ n ṣe wàràwàrà kí n mọ̀ bẹ́ẹ̀rẹ̀ lé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan ọmọ ìwọ olódò ọba ọmọ atẹ́nigbọ́lá o ọmọ atẹ́ni kí n tó gbọ́ rẹ ẹ̀yìn lọ́ máa káwé sọ́wọ́ síbẹ̀yìn lọ́ máa kó bí ìsọ̀rọ̀ o ìwọ tí odídẹrẹ́ pé tí odídẹrẹ́ pé tí odídẹrẹ́ pé tẹnu rẹ̀ kákó roboto odídẹrẹ́ ò tiẹ̀ jámọ́ bí ìwọ gbégbà lọ olùgbàgbé níyàn ọmọ bàyàmù àgbéníyàn ọmọ lọ́la àti sákẹ́kẹ́ ẹ̀yìn làgbé ọmọ lọ́la tí ń bá ọjà ìwọ tí ò bá jó níkọlá yóò sì máa tẹ̀rọ nílé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan èrò jèmi àgbè mo ní tẹ bá ti dòdò ọba kẹ́ẹ̀dúró òjò oró wọn ò jẹ́sẹ̀ yẹ ó tó mi ìrọ̀ kẹ́rẹ́ wọn ò jó mi ọba ó tòrò omi ọba ọba tòrò níníní àmọ́ kí la bá rí mú bọ̀ ọ̀sùn kí la bá rí mú bàjágún lé bàbá tó bí ẹ lọ́mọ ó sa méjèèjì ìwò wọn kì í jẹyọ wọn kì í jẹ ẹ̀kọ tálẹ́ bá tilẹ̀ ogun lọ́ fi ń tọrọ lọ́wọ́ ọba jájà gbọ́nígbọ́ní ọmọ lè lòdì ọlọ́tún ni kò yí o ọlọ́tún ni kò yí o ẹ̀sìn oyin kọlá àgbẹ̀ni wọn kì í gbowó là lọ́wọ́ ẹ̀yin gangan èèyàn tó bá gbowó là lọ́wọ́ ẹ̀yin gègèrè làbẹ́gẹ́rù wọn lọ́wọ́ gangan mọ́ gbọ́ dídùn ẹnu mi ẹ̀rìn mọ̀jẹ́ níyàn ọmọ sàájà ẹni ẹ̀rìn mọ̀jẹ́ bàtọ́ ló fà á tí ó bọ́ akú tó bá dalẹ̀ ariwo ẹ̀kọ́ aṣọ nínú ilé bàbá tó bí ẹ lọ́mọ gangan ẹ̀rìn mọ̀jẹ́ dákú mọ̀ bọ̀ ń jà mí ò lówó ẹ̀ bọ nílé ọmọ eléwé ládọ̀ ọgbọ́n mi lẹ́nu àmúdọ̀ ọbẹ̀ délé sọ̀rọ̀ ìmọ̀dọ́ ọmọ abílẹ̀ rìn o ìmọ̀dọ́ ọmọ pọ̀lẹ́rìn tí ń jáde ewé mọ́ ọgbọ́n dídùn ẹnu mi òkú ọdún ó sì kú àṣeyẹ happy birthday to you Abíbùláyì o Abíbùláyì o èèyàn mi dáadáa tí sọjọ́ bí lónìí onínúure oníwà ire adúmáradán èyí fújọwọ́ kú ọdún ó sì kú àṣeyẹ ẹ kí pókú ọdún ẹ bá mi kí pókú ọdún wa táyé lòlú ní sọdún lónìí ẹ kí pókú ọdún mo bọ́ lọ́dún sọdún mo bọ́ lọ́dún sọdún wa alákọ̀ọ́ni ní sọdún lónìí mo bọ́ lọ́dún sọdún tọ́ba wá níta ní kọ́rẹ́wì fún ọ látẹ̀ẹ̀kọ́ bá mi sọ fún wọn pé Àgbékẹ́ akéwì ni èmi lọ́ máa gbọ́ sásá ogun mọ̀mọ́ sá èmi lọ́ máa gbọ́ yàyà ọ máa gbọ́ yàyà mọ́mọ́ ọ̀yà.